tún mi o. Ẹyin tí bá ń sọ ẹwọ́ bá ti mi o. Ṣé tí n bá fẹ́ ṣọ́jọ́ mi o. Bí bá pè yẹn abá tún mi o. Àmọ́ eléyìí wọ́n ṣe pàtí wọ́n sọ̀ jùlọ. Ẹ̀rọ bá tún mi. Ẹ̀rọ bá tún mi. Ẹ̀bẹ̀ wọ́n. Eléyìí wọ́n ṣe pàtí. Ẹ máa sọ pé wà o. Tún mi o. Ẹyin tí bá ń sọ ẹwọ́ bá ti mi o. Ṣé tí n bá fẹ́ ṣọ́jọ́ mi o. Bí bá pè yẹn abá tún mi o. Àmọ́ eléyìí wọ́n ṣe pàtí wọ́n sọ̀ jùlọ. Ẹ̀rọ bá tún mi. Ẹ̀rọ bá tún mi. Ẹ̀bẹ̀ wọ́n. Eléyìí wọ́n ṣe pàtí. Ẹ máa sọ pé wà o. Bẹ́ẹ̀ bá gbé aṣọ bẹ́ẹ̀ wá o. Aṣọ bẹ́ẹ̀ wá o Paso. Eléyìí ni ò ṣe pátí bá sí wá o. Eléyìí 52 yìí ni ò pariwo 7 èèyàn. Asọ́gbẹ́ ọ̀hún. Ìbẹ̀tẹ̀ bá ti rí ni. Ìbẹ̀tẹ̀ bá rí lé ni. Èmi kan ti ní plan fún gbogbo yìí. Lé ni. Èmi kan ti ní plan fún gbogbo yìí. Mo pariwo ẹ máa sọ́gbẹ́ ẹ̀wà ò Paso. Ẹ máa sọ́gbẹ́ ẹ̀wà ò. Bẹ ṣe plan fún mi lèmi náà ṣe plan fún yín. Ẹ jẹ́ máa plan fúnra wa. Káwé plan tó máa jẹ́. Mo mọ̀ pé àìmọye ẹni tó fẹ́ ṣe surprise máa já ìkùnlẹ̀ bí ẹgbẹ́. Ẹ̀mí abẹ́ bọ̀ ẹ̀yìn. Ìbẹ̀tẹ̀ bá rí lè máa ṣe surprise fún. Ẹ̀ka wọn lọ gbé fèrè olóṣì kan wá láàárọ̀ kùtùkùtù wọn máa fún fèrè. Kò sí nǹkan tó jọ. Máa tọ́ra ẹ̀. Ìwọ tó fẹ́ mú wà mí. Ẹ máa plan fún mi kí ni máa plan fún yín. Ẹ dáadáa máa plan fúnra wa. Kò pẹ́ mọ́. 6 days péré ló kú ekútọ́ mẹ́fà. Ẹ máa plan fún mi kí ni máa plan fún yín. Ẹ dáadáa máa plan fúnra wa. Káwọn ẹ tó máa wí. Ẹ̀mí yá bẹ́ẹ̀ bọ̀. Ẹ máa lọ pé onífèrè olóṣì kan wá láàárọ̀ kùtùkùtù. A máa fi fèrè jí mí lónìí. Ẹ̀tẹ̀ bá rí lẹ̀ máa fi fèrè jí. Èmi kan ní plan fún yín. Látọ̀dún 25. Ọlọ́run. Gbogbo tí wọ́n fẹ́ ní kó wọ́n fún lọ́jọ́ ọjọ́ bí ló ti yá ń fúnlẹ̀ torí ẹ̀tọ́ ìbárí ló máa fún fèrè fún tètè fún gbogbo ẹ̀ lẹ́nu ikú lẹ́la Àbákàmì Àlàbí ẹ̀rín lọ́wọ́.
fún fèrè tẹ́ ẹ máa fún lónìí ṣé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ilẹ̀ máa fún fèrè surprise fún ẹ máa plan kémi kọ́ máa plan kí ló jẹ́ surprise birthday bá ṣe ṣé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ilẹ̀ máa paná lẹ̀ máa tọ́ná fún kúlẹ̀ lágbàgàmì àlàfo òun lọ́mọ látọ̀ ní 25 hours o. aṣọ surprise o. ẹ jọ̀ọ́ ìjọba ìṣẹ́sẹ́rẹ́sì Dàpọ̀ Abíọ́dún ẹ jọ̀ọ́ bàbá ẹ má ṣe mistake ìbọn o láti gbé chairman Ogun State fẹlẹmi Ògúnlé Fásó lẹ́yìn ìyẹrù ọlọfà. ìṣẹ́sẹ́lẹ́sì ọ̀gá wa #1 citizen l'Ogun State Dàpọ̀ Abíọ́dún ẹ jọ̀ọ́ ẹ má ṣe mistake ìbọn o láti gbé chairman of national progress l'Ogun State fẹlẹmi adiwala rẹpẹtẹ. ìyọtiwa lè yọtiwa ẹ jọ̀ọ́ ẹ má ṣe mistake ìbọn o ìṣẹ́sẹ́lẹ́sì Dàpọ̀ Abíọ́dún Ogun State governor bàbá ẹ má ṣe mistake láti gbẹ́jọba ṣẹ́wà of national progress gbogbo Ogun State láti gbé fẹ́ lọ́wọ́ mi yàtọ̀ sí ìyẹrù mi ọlọ́fà torí pé ó máa dá wàhálà sílẹ̀ aláàbẹ̀jì jí wá kó dání dá kọ́kọ́ sọ pásìkò yín kọ́ ní tẹ́nà yín ni wọ́n pa wọn làbágàbà àsìná yàdá náà yọ̀ bẹ́ẹ̀ kò ní dá rightful person Ajíbọ́lá Pasuma tí kò tọmọdé tàgbà tàrúgbó tómìnà l'Ogun State tọ́sọ̀ bá wọn fẹ́ ìyẹrù ọlọ́fà bàbá Sùrájù ẹ̀rọ bá sí ọ̀rọ̀ ìyẹrù oṣù ọ̀gá wa ọ̀gá wa o ọ̀gá wa o ọ̀gá wa o ọ̀gá wa o. àwọn tóbi ìwé sẹ́bọ̀ ìnà sọ pé orí tí bá ń gbọ́ kó bẹ́ẹ̀ lè ṣá táwọn kan bá ń jókòó ọ̀sán bẹ́ẹ̀ ọkùnrin àwọn tòun sọ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ làbí sọ bẹ́ẹ̀ àwọn ọdún ìjọba sọ bẹ́ẹ̀ kúnkúnlé àwọn tí gáúsù náà sọ bẹ́ẹ̀ pé ọmọ yàrá náà bìnrin àbátákùn. orí tí wàá kọ́ kò dẹ́nu ká àwọn tó lúwe káwá jókòó rẹ̀ o tí wàá kọ́ kò dẹ́nu ká àwọn tí wọ́n káwá jókòó rẹ̀ o. òpó tó bọ́ sọ́mọ̀ dúró báwo lè tẹ̀ báwọn tọ́ba mọ̀ mi tó wà wọ́n ti pe Julius Berger wọ́n ti ní kán kúrò ó bá ṣe pọ́n ní pàwà lórí ìdáná rárá wọ́n lè ní kán jẹ́jú ṣùgbọ́n Ọlọ́run lójú wọn. àwọn kan ní wàhálà ní ọmọdé. Alukurani ni o gbà Kaaba ni o jẹ Adujatu ni o so. Alukurani ni o gbà Kaaba ni o jẹ Adujatu ni o gọ́ra ẹ̀. àwọn kan ní wàhálà ní ọmọdé. Nadi bí sẹ́ẹ̀ fi wọ́n ṣiṣẹ́. àtòrí wọn pè. 90% kù ṣoṣo pẹ̀lú pèsè à. àtòrí wọn pè. nínú 100% jíjí wá. Fásitì kò 90 tán. 10% tó ti kù. ọdún tẹ̀sí ni wọ́n máa ń lọ pé bàbá wa. nínú 100% jíjí wá. Fásitì kò 90 tán. 10% tó ti kù bàbá wa. ṣé gbọ́ olórí mi kan tó ti gbọ́ bọ́sù ti gbé.
wọn ò lè máa jẹ ọ. ẹgbẹ́ kiri pẹ́ ẹgbẹ́ kí lórí ọdún jẹ́ ẹkúnjẹ sáà ní èrò lọ́wọ́ ọjọ́. àjẹsà bàbá bàdé mi nínú ni o olóògbòdì lára ìṣẹ́jú ṣẹlẹ̀ Paso. ewéjèrè lọ Paso. torí ilẹ̀ tó gbà ọ́ ìgbà sóòlà àgàtà àwọn tí a nà ìbọn sọ ẹ̀ka òṣìṣẹ́ àwọn ìta bábá ìmọ̀lẹ́ fèjì Mr. President Paso. Mr. President Paso Alábí òye àgàtà kan. jáwọ́ sí ní pé kò sí slogan méjì ní pé ẹ jẹ́ mọ̀ ẹ sọ fún ọsẹ ìgbébé nígbà jìyà o ojúlọ̀ máa ń tẹ̀lé ọ̀yẹ́ o. ibẹ̀ sí báwọn ní kàbà sọ́wọ́ ìní tí lè bá aṣọ dé wọ́n ti gbọ́dọ̀ máa bá wí o lórí ọ̀pọ̀ ìṣèdánù lásán. olúwo náà pé bí ojú bá lọ́bà sọ. Paso lábẹ́ òkúta Paso lábẹ́ òkúta tún wá alábí ìwọ̀n ẹ̀yìn gáàsù ìmọ̀lẹ́ fúrúùtù bàbàbà alábí ní ẹ̀ o. ọmọ ya wa náà mi alábí ọtọ́ mi. àádọ́kúta náà pè mí jú ẹ́. agbọ̀ngbò àkàlàjì Bọ́lá Paso ẹgbọ́ ẹ má lọ wá àwọn tolúwo dúró dédé wọn ò sùn jí Bọ́lá Paso wà ní àlàfo orí bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ wọ́n là àbáńgàbá àti ẹ̀ má bọ̀ wọ́n wà nílé fún iye ojú bá àwọn tolúwo wọn ò sùn kúnlẹ̀ Paso wá àlàfo tẹ́ ẹ bá fẹ́ wá ẹ má bọ̀ wá okúnlẹ̀ làbá ká làbá bá 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 ẹ má bọ̀ wá okúnlẹ̀ bọ̀ bàtọ̀ làbá jíjí wá ẹ má bá wọn dídí o dídí ni wọ́n alábàgà ló lù o àwọn tó lù o sókúnlẹ̀ bá a sọ wá làbá kúnlẹ̀. ṣe ẹ̀yin tí wọ́n lẹ́gbàá ṣé káàkiri ní jíwẹ́ bàbá ní ẹ máa kí yín látàná ojúmọ́ ládèmí kábà kí yín bó bá di lọ́la jíwẹ́ a lè kí yín tó ogún lélẹ̀ pẹ̀lú àlàfo orin tó yìn gbọ́ngàn ní Pasuma bá a sí ẹ̀yin gbọ́ngàn ní ìjọba tó jẹ́ pé gbogbo bí wọ́n bá pè é Paso sí gbogbo ibi tó wọ́n ti sọ pé àbágàbà sí ní akọrin èrò ayá pa ọkùnrin bá a sọ wọn aláàbò mẹsàn án kan ẹ̀yin ìjọba àṣọ ó yẹ jẹgà nínú ẹ̀mí. ẹ̀yin ìjọba àṣọ ó yẹ jẹgà nínú ẹ̀mí o ẹ̀yin o ó yẹ jẹgà ọtún. Pásítọ̀gbà ṣáàtà òjò látòrí rẹ́kọ̀dúnṣọ̀ tó gbogbo lọ́lọ́ tó sá ó yà tó rí bọ̀ fún mi àìmọ̀ ẹsẹ̀ ti wọ́ra o kó bá lè dojú ta tẹ̀yẹ̀ àlọ́ àsìkò rẹ̀ ní kí ìbúlé gbé mi Paso. Lẹ́ni bí ìbúlé gbé mi Paso jẹ́ o.
orúkọ wọn lọ àṣìwúwo ìjọba kúlé ìmọ̀ràn o gáúsù sàmọ́ni ti bọ́ra ọ̀gá ọba ẹ̀yin tó mú ẹkì bí ẹ̀sà mi gbọ́rù ìwò ìwà tó ní bùlọ́jù ẹlànà torí òtútù sáré ìbàṣẹ ṣe. ẹkì bí ẹ̀sà mi gbọ́rù ìwò ìwà tó ní bùlọ́jù ẹlànà torí òtútù sáré ìbàṣẹ ṣe. ẹ̀yin tẹ́ jẹ́ tí kú lẹ́bà ṣe bá mi lọ́rùn lóde alihamudulilayi dáṣẹ mẹ́wàá wọ́n bí ilé àlá nínú ọ̀gá ẹ̀dá mi ṣe lọ́wọ́ mọ́ra fọlọ́wọ́ ọba tó sọ bí ìpẹ̀pẹ̀ tó jùlọ o. ọ̀rọ̀ ìgbàjà lẹ́mi ọ̀rọ̀ àdúrà òdo ńlẹ̀ gbogbo ọ̀nà ọgbà ọ̀yẹ́ bá ṣe. ìrọ̀rùn ni ó. ọlọ́pàá ìrọ̀rùn ní gbogbo tèmi gbogbo tí ń bá ti wúyè kẹ́kẹ́ bí máa jí ìníárí òsínúdù ọdún gbàgbàgbúlé ìrọ̀rùn ní gọ́ọ̀lọ́run pé kò àrùn ẹ̀jẹ̀ ká tẹ̀wà àdúrà o ẹ̀jẹ̀ ká tẹ̀wà ìdú o. ẹmu ẹsẹ kò sí lọ́wọ́ sọ́ọ̀tì tó fẹ́ mọ̀ bí tọ́ńpẹ́ tó fẹ́ fún ọ ní gift àbábọ́ọ̀dì mọ́gà ṣe náà sọ̀rọ̀ of assembly ìṣe gọ́ọ̀mẹ̀ntì àṣẹ bàbá ìyàwó náà bí làmú bàbá. bóyá lẹ́dùn máa rè kí gbọ́ rí bá. ilé tọ́lọ̀ ń bọ́là lábí onídàá ájú ló ṣe é. ilé tọ́lọ̀ ń bọ́là lábí onídàá ájú ló kó ṣe é. bẹ́ẹ̀ bọ́lá ọgbìn ọ̀jọ́ ẹ̀gbọ́n ọlọ́run ní ìgbà o. bẹ́ẹ̀ bọ́lá ọgbìn ọ̀jọ́ ẹ̀gbọ́n ọlọ́run ní ìgbà o. èmi Àlàbí bọ́ọ̀sì àyíká. wọ́n fọ́ láwọn dáìmù wọ́n fún wọn ní ṣíṣe wọn kọ́ gbàdúgbàlẹ̀ mi. èmi Àlàbí bọ́ọ̀sì àbábábá wọ́n fọ́ láwọn dáìmù wọ́n fọ́ láwọn ṣíṣe o kọ́ gbàdúgbàlẹ̀ mi. owó ọlọ́run ló ṣàánú mi ẹ gbà bẹ́ẹ̀ owó ọlọ́run ló ṣàánú mi ohun sátì ló ṣàánú mi ẹ mọ̀ bẹ́ẹ̀. báwọn kámọ̀ ya ló wọn payá. ìbọn láwọn ya ló wọn. gbogbo tí àdúgbò èmi túmùtù àwọn ọ̀gá ní bàbá ní èmi fẹ́ ọ̀rọ̀ sọ. ètí àdúgbò èmi túmùtù. ẹgbẹ́ má fi lọ mi dá sí. lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí tí o gbogbo má fi lọ mi dá sí. ẹ̀gbọ́n etí ọba nílé etí ọba lóko. etí ọba nílé etí ọba lóko. ọmọ ènìyàn náà pé bẹ́ẹ̀ jì mọ́ra o. ọkọ bẹ́ẹ̀ fà á. àwọn ọmọ ènìyàn pé bẹ́ẹ̀ jì mọ́ra o.
ẹgbẹ́ ni ọmọ pé bẹ́ẹ̀ bàbá sí. àfẹ́ni máa ṣọ̀tẹ̀ làbágàbà àti ló máa yín mú pé bàbá yìí ò dúró síbẹ̀ ẹ̀ka káràká ẹni máa ṣọ̀tẹ̀ làbágàbà àti ló máa yín mú lání bàbá yìí ò dúró síbẹ̀ ẹ̀ka káràká bàbá ń ṣú à ń bẹ̀ pàṣẹ àtúntútù ẹ máa ka ń lè bá ẹ̀sùn máa alẹ́ pé 1 2 3. òrè 1 2 3 ni mo fẹ́ bá a so èmi ò mọ abc 1 abc tẹ́lẹ̀ ló bí sí. Òrè 1 2 3 mo ṣe bí ẹ ò lóore. òní òǹkà pọ́nà 1 2 3 ni mo fẹ́ bá a so èmi ò fẹ́ ní abc mo ṣe bí sẹ́ẹ̀ ló bí sí. Òrè 1 2 3 mo ṣe bí ìhàn lóòótọ́. àwọn èèyàn méjì kan wọ́n jiyàn lára. ọ̀rọ̀ tó fàájà wọ́n pè ẹ́ ní máa sùn. àwọn èèyàn méjì kan wọ́n jiyàn lára yan. ìkíní ló sọ fún kéèdì pé kí ló fẹ́ fi kó òfo kó mọ́ bá sọ ẹ̀ dáadáa. èkejì wa ń gbà lóhùn pé ẹnì kejì wa ń fún lẹ́sì pé èèyàn kejì wa ń gbà lóhùn pé níbi ìdákọ̀rin ọgbọ́n ojú ìdákọ̀ níbi káwọn ọmọ òbí bọ́lá pàṣẹ ọmọ ògbọ́n níbi káwọn ọmọ oníbi káwọn ọmọ òbí bọ́lá o. mo ti lé olúwa ọkọ mi ìgbà mo ti lé olúwa. mo ti lé olúwa mo ti lé olúwa ọkọ mi ìbàlẹ̀ báwọn kan bá ṣe kàn ọmọ wọn á tẹ́ báwọn kan bá ṣe kàn ọmọ àwọn tẹ̀sí o. ẹ bá tún mi yìí o ẹyin tí bá ń sọ ẹwọ́ bá ti mi o ṣé tí n bá fẹ́ ṣọ́jọ́ bí o tí bá pè yẹn abá tì mí o àmọ́ eléyìí wọ́n ṣe pàtí wẹ̀sẹ̀ jùlọ ẹwọ́ bá ti mi ẹwọ́ bá ti mi ẹbẹ̀ wọ́n eléyìí wọ́n ṣe pàtí ẹ máa sọ ẹgbẹ́ wà o. Sọ́gbẹ́ wà ó, bẹ́ẹ̀ bá gbẹ́ sọ́gbẹ́ wà ó. Asọ́gbẹ́ wà ó pàṣẹ. Eléyìí ni òṣè pàtí bá sí wúrà ó. Eléyìí 52 yìí mi ò pariwo 7 èèyàn asọ́gbẹ́ ṣèbẹ̀tẹ̀ bá ti rí ni ìbẹ̀tẹ̀ bá rí lé ni èmi kan ti ní plan fún gbogbo yìí ṣèbẹ̀tẹ̀ bá rí lé ni èmi kan ti ní plan fún gbogbo yìí mo pariwo ẹ má sọ́gbẹ́ wà ó fàáṣọ ẹ má sọ́gbẹ́ wà ó. mo ṣe plan fún mi lèmi náà ṣe plan fún yín ẹ jẹ́ máa plan fúnra wa káwọn plan tó máa jẹ́. mo mọ̀ pé àìmọye ẹni tó fẹ́ ṣe surprise máa já ìkùnlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ẹ̀mí abẹ́ bọ̀ ẹ̀yìn ìbẹ̀tẹ̀ bá rí lè máa ṣe surprise ẹ̀kan wọn lọ gbé fèrè olóṣì kan wọn láàárọ̀ kùtùkùtù wọn máa fún fèrè kò sí nǹkan tó jọ. máa tọ́ra ẹ̀ ìwọ tó fẹ́ mú wọn rí. ẹ máa plan fún mi kí ni máa plan fún yín ẹ dáadáa máa plan fúnra wa kò pẹ́ mọ́
6 days péré ló kú okùn tó mẹ́fà ẹ máa plan fún mi kémi náà máa plan fún yín ẹ lẹ́yìn ọ̀sán máa plan fúnra wa káwọn ẹ tó máa wí ẹ̀mí yá bẹ́ẹ̀ bọ́ ẹ máa lọ pé onífèrè olóṣì kan wá láàárọ̀ kùtùkùtù a máa fi fèrè jí mí lónìí ẹ tẹ bá rí lẹ máa fi fèrè jí èmi náà ní plan fún yín látọ̀dún 25 ọlọ́run. Gbogbo tí wọ́n fẹ́ ní kó wá fún lọ́jọ́ ọjọ́ bí ló ti yá ń fúnlẹ̀ torí ẹ̀tọ́ ìbárí ló máa fún fèrè fún tètè fún gbogbo ẹ̀ lé ní kúnlé lábàgàmì àlàbí ẹ̀rín lọ́wọ́. Fèrè tẹ́ ẹ máa fún lónìí ṣé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ilẹ̀ máa fún fèrè surprise fún ẹ máa plan kémi gan máa plan kí ló jẹ́ surprise birthday bá ṣe ṣé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ilẹ̀ máa paná lẹ̀ máa tọ́ná fún kúlẹ̀ lágbàgàmì àlàfo òun lọ́mọ látọ̀ọ̀dì 25 hours o. Aso surprise o. ẹ̀yà máa wo sí owó yìí. Látọ̀ọ̀dì 25 òkúlẹ̀ bá a sí máa aláàbò kí n júwe bẹ fún yín kẹwàá ká mi má pẹ̀lú fèrè ajíbọ̀ àbá a sí máa aláàbò kọrin lọ́wọ́. ẹ máa bọ̀ ní Russia ibẹ̀ mọ́ wa látọ̀ọ̀dì 25 títí di 27 28. Russia mọ́ wa ẹ máa bọ̀ kó tutù jọ gbá gbogbo wa lórí kúlẹ̀ lábàgàmì àlàbí òun dáadáa ẹ máa bọ̀ ní Russia báwa sí. òtútù àjọ mú gbogbo wa ní lọ́wọ́ yìí ní Russia -0 ni ó tutù bí ẹ̀mí afẹ́ bọ́ kúlẹ̀ báwa sí máa làwọn fi jí máa ẹ ṣe ẹ̀yin tó ti give me in advance. ẹ̀yin tó ti ń tọ́ mọ́ lóko pé in advance. èmi lọ́jọ́ bíi David bàbá ìbádé èmi 21st lọ́jọ́ bíi David pẹ̀lú pọ́fìtì ìjì fọ́lá bàṣẹ́wá àwọn méjèèjì kúnlẹ̀ bá a sí máa aláàfin lórí lọ́mọ. ẹ̀yin tó lúwo ṣé ká tún padà wá on the 27 aláàfin jíjí wá káà tí wọ́n torí iṣẹ́ síbí káwọn ṣe bẹ́ẹ̀dẹ̀ kúnlẹ̀ bá a sí máa aláàfin yímú. wọ́n ní ẹ̀ náà da ọkùnrin bá a sí máa aláàfin fún mi. ẹ̀rí pásítọ̀ tó bá máa ṣe péyà. Èyí náà ṣe prayer fún èrè nídìjú. torí tó bá dùjú ọ̀rọ̀ tún lè fẹ́ iyọ̀ ó ń láti máa rántí ìlú fúnra lóògùn àgbà òní. òré ló dé òun jẹ. ẹ̀rí pásítọ̀ tó bá máa ṣe péyà. Èyí náà ṣe prayer fún èrè nídìjú. èmi ní jó. Torí tó bá dùjú ọ̀rọ̀ tún lè fẹ́ iyọ̀.
òun láti máa rántí gbogbo ra lòkú àgbà o. ẹ̀rọ pọ̀ náà ní yankí wọ́n ti tó mi bàṣẹ oúnjẹ. ẹ̀rọ pọ̀ náà ní London ti tó mi bàṣẹ oúnjẹ. òrìbọ́ ní Nàìjíríà lábẹ́òkúta Olúwo City nípa ọ̀nà ìṣètò. báàsì ọdún gbogbo tẹ̀ ẹ̀ẹ́gùn. ìjọba ọdún gbogbo tẹ̀ ẹ̀ẹ́gùn. ló fi jẹ́ pé ìjọ ìjọba ohun tó wà ohun tó wà sí àjọba òtítọ́ba bá ṣe pápá dẹ́tù fẹ́ sọ wọ́n ní kò wọ́n ṣe ṣé kò wọ́n ṣe o ẹ̀yin tẹ́ ń pọ̀ bá sọ ẹ̀yin ṣàmà o ẹ̀yin olólùfẹ́ bá sọ ẹ̀yin tẹ́ ń pọ̀ bá sọ. agbára mọ̀tẹ̀lé dẹ́mọ́ mo lè dẹ́wọ̀n o èmi ẹ̀bá gọ́sì o torí mo gbà fún mú ọmọ èmi àṣàkọ̀ àwọn tí ó gbà fún ọmọ ọ̀wọ́. èmi tí gbà fún mú ọmọ mo tẹ̀lé ṣàkọ̀. àwọn tí pàṣẹ ló fẹ́ gbé tábàrà ká sọ́mọ̀ jù ló jẹ́. Ilé. Àwọn tí bàtí ló fẹ́ gbé. Wọ́n ní wọ́n ní wọ́n ti tò. Ẹ̀yà àgbàgbà ọmọ solutions of the problem ọlọ́pọ̀nì. Alábí ní sọ́sọ́ ní fún àjọ máa lè pọ̀ ní wáṣọ. Iye ẹ̀sùn àmì ọ̀pá Zuma. Ogun ńlá. Àsọ̀rí kẹ̀kẹ́ ìrè bá ti yá. Alábí ní kẹ̀kẹ́ adarí lára yá o. Olúwo náà ń pè bí Lábẹ́òkúta máa so. Àmọ́ni ìjìbọ́lá bọ̀ sọ wá. Olúwo náà ń pè bí Lẹ́gbàá. Ibà sí ọ̀sẹ̀ ìjìbọ́ Abẹ́òkúta lára yìí. Pàdé mi ló là àdúgbò èlò kúlẹ̀ bá a sùn wá ọmọ ìjìká kádóso. ọ̀rọ̀ mi ló là àdúgbò èlò kúlẹ̀ bá a sùn wá aláàdúgbò ńlá. ọ̀rọ̀ mi ló ládùúgbò èyí àlà omi káàdóso ṣùgbọ́n bá oko. ó ń bẹ ní Canada lọ́wọ́ bàbá wọn fíà. bàbá oko ní Canada. bàbá oko ní Amẹ́ríkà. bàbá oko nílùú London jùmọ̀ o. ṣe fún àlà wọ́ọ̀dù àìdàkàdóso o. lórí ààrin gbogbo agbègbè yìí Lábẹ́òkúta pátápátá south west east north Lábẹ́òkúta alábàgàbà sí tiẹ̀nì káàpá gbogbo ẹ̀kọ́ Ògùn state òtàláwò káàdóso péjọ ìbùjí wá tó fi ìdójọ ìbú owó dédì ìrókò ọ̀tá kúnlẹ̀ bá a sùn
ẹlẹ́gbẹ̀dẹ Ṣàngó. ìyẹn bẹ́ẹ̀ dáadáa dádúgbò aládùúgbò alábì iṣẹ́ iná máa ní bàtò wọ́n ṣe kọ́ àníyàn. ẹjọ́ ìjọba Ògùn stage bọ̀ o. ẹgbọ́ ìsẹ́sẹ́lẹ́sì Dàpọ̀ Abíọ́dún opportunity lèyí láti sọ̀rọ̀ lábàgàbà àti tó fẹ́ nínú mi. mo mọ̀ pé èyí tá a bá sọ ń bí tó bá máa ń dọ̀lá lábàgàbà àti gbogbo tí a ti gbọ́. ẹjọ́ up national progress life tó dédé ní mọ́tò. ẹ o wọ́n sọmọ onímọ́tò mi ò ní dánfó mi ò ní mọ́ọ̀lù ẹ̀ mi ò ní márúwá mi ò lọ ọ̀kadà bá a sí. àwọn tèmi ní dédé wọn torí wọn wá sápò mi àlá bí ó bá a sí wọn láti wá ṣe é fàájì òun mara wọn. tàbá rí kankan tó jẹ́ pé ó fẹ́ kú ní ẹ̀ka tó túbọ̀ o torí pé wọ́n ń gbọ́ ajímọ́ra a máa sọ tí wà lábàgàbà àti ká lè ṣe correction. Èkó MC Musi ní Àyìndé Olúọmọ wọ́n ti ṣe confirmation kò sẹ́ni tó ń bá wa tún yẹn lábàgàbà àti tiwa nìyẹn wọ́n ti ṣe confirmation yẹn Kúnlé Pasuma aláàgbé tipẹ́tipẹ́. ẹgbọ́n wọ́n ti ṣe confirmation yẹn Kúnlé Pasuma aláàgbé kúnlẹ́kúnlẹ́. tọ́lá àtẹnumọ́jú wa à ń pariwo ẹ̀ à ń lọ́gùn ẹ̀ à ń jẹ́ kó yọrọ pé ẹni tá a fẹ́ nìyẹn làbágàbà àti wọ́n dẹ̀ gbá tiwa. a dẹ̀ tún bẹ́ ọ̀rọ̀ lọ́wọ́n bá pé pé kó ṣe bẹ́ẹ̀ fún wa Kúnlé Pasuma aláàbò lórí. ọlọ́run bá dẹ́kọ̀ àbúrò bàbá bá fàṣọ sí. wọ́n ti gbé MC síbẹ̀ kì í bọ̀ o. nọ́mbà Àyìndé ọmọ akínsẹ́ra o. ibà sí òwe àgàtà ńlọ́mọ any day anytime anywhere àwọn tá a lè àṣẹm sí láti bá àṣẹm sí. àwọn tá a lè àṣẹm sí ooo. any day anytime anywhere anyhow ẹ mọ̀ àwọn tá a lè àṣẹm sí ooo láti bá àṣẹm sí. mo sọ pé ogúnmú tó bẹ́ẹ̀ pè ní o sàdáṣọ ogun kò kúrò ẹ ti gbé mi ní bèbí ó tẹ̀lé mi sí ní ìlọ kò tí ẹ dá mi kúlẹ̀ ẹ̀rín o. Àyìndé o èmi ọmọ ń sí Àyìndé bàbá bèbí yóò wọ́rọ̀ o ẹ àbí ọ̀rẹ́ yóò bá lọ. Èkó ni ẹjí bọ́lá dábàá ń sọ Ògùn stéètì. ẹ jọ̀ọ́ ìjọba ìsẹ́sẹ́lẹ́sì Dàpọ̀ Abíọ́dún ẹ jọ̀ọ́ bàbá ẹ má ṣe mistake ìbọn o láti gbé chairman Ògùn state fẹlẹmi Kúnlé Faso lẹ́yìn ìyẹrù ọlọfà. ìsẹ́sẹ́lẹ́sì ọ̀gá wa number 1 citizen l'Ògùn state Dàpọ̀ Abíọ́dún ẹ jọ̀ọ́ ẹ má ṣe mistake ìbò o láti gbé chairman of national progress l'Ògùn state fẹlẹmi àdìwàlà rẹpẹtẹ. èèyàn tiwa lè èèyàn tiwa. ẹ jọ̀ọ́ ẹ má ṣe mistake ìbò o ìsẹ́sẹ́lẹ̀ ẹ̀sìn Dàpọ̀ Abíọ́dún Ògùn state governor bàbá
ẹ má ṣe mistake láti gbẹ́jọba ṣẹ́wà up national progress gbogbo Ògùn state láti gbé fẹ́ lórí mi yàtọ̀ sí ìyẹrù mi ọlọ́fà torí pé ó máa dá wàhálà sílẹ̀ aláàbẹ̀jì jíjí wá kò dání dá kọ́kọ́ sọ pásìkò yín kọ́ ní tẹ́nà yín ni wọ́n pa wọn làbágàbà àsìná yàdá náà yọ̀ ọ̀bẹ kò ní dá rightful person Ajíbọ́lá Pasuma tí kò tọmọdé tàgbà tàrúgbó tómìnà lógún state tọ́sọ̀ bá wọn fẹ́ ìyẹrú ọlọ́fà bàbá Sùrájù ẹ̀rọ ọba sí ọ̀gá ìyẹrú oṣù ọ̀gá wa o ọ̀gá wa o ọ̀gá wa o ọ̀gá wa o ìyẹrú ọlọ́fà ọ̀gá wa o ọ̀gá wa up national progress Ògùn state ẹ̀tàfẹ́ ìṣẹ́sẹ́lẹ́sì ọ̀gá Dàpọ̀ Abíọ́dún lọ́kànlélógún state ẹ̀tàfẹ́ ọmọdé àgbàlagbà ìyá lọ́jà bàbá lọ́jà àwọn oníṣẹ́ ọwọ́ ọmọ iléèwé ẹni tí wọ́n fẹ́ ọ̀gá o ẹni tí wọ́n fẹ́ ìyẹ̀rù ọlọ́fà bàbá Síwájú òun la fẹ́ níbẹ̀ national progress ṣàmà gbogbo Ògùn state ìlọ́gbọ̀n pa wá ọ̀gá wa o ẹgbẹ́ ìyẹn ti dúró bẹ́ẹ̀ wọ́n máa gbọ́ mẹ́sẹ̀jì àmọ̀pá àwọn èèyàn wọn ń bẹ níbí tó bá bẹ àtọ̀lájú lọ́lọ́bà tó gbogbo fóònù tọ́nà sókè yìí kúnlẹ̀ lágbàgàmì àlàbí wọn máa rí. ọ̀gá Bàrúwà pírẹ́sìdẹ̀ntì up national ẹ̀yin lẹ́ńpẹ́ lókè ẹ̀yin lẹ́ńpẹ́ làbújá ẹjọ́ abẹ́yìn náà ni òkun lè bá a fún wa ẹ má ṣe mistake o. ọ̀gá Bàrúwà pírẹ́sìdẹ̀ntì up national progress Àbújá lẹ́wà bàbá abẹ́yìn náà ni ẹ má ṣe mistake o. ẹ má pè ìjọba Ògùn state ò fẹ́ lómi yàtọ̀ sí ìyẹ̀rù Akin ó máa dìjà Kúnlé Pasuma aláàbí ńádógún ó máa dìjà Kúnlé Pasuma aláàbí ńádógún láti bàtọ́ tún bẹ̀rẹ̀ kí á tẹ̀ka ẹnu tó ti ń jẹ́ panlá ẹnu tó ti ń jẹ́ bọ̀kọ̀tọ̀ ẹnu tó ti ń jẹ́ tìǹkó ẹ máa ní kó kú onímọ̀ ẹ̀fẹ́lẹ́ lómi aláàbí ńádógún ó máa dìjà Kúnlé Pasuma aláàbí ńádógún àdẹ̀fẹ́rú ẹ̀ ọ̀gá Bàrúwà number 1 up national ẹ̀yin lè bá ọjọ́ tó kó lóbi gúrégé MC Wusiliu Àyìndá Akínsọ́yà abẹ́yìn ní ọ̀gá ẹ bá ọjọ́ tó kú state ìgúnlẹ̀ lábàgàmì àlàfo orin kó pọ́n sí yẹ̀rù kó jẹ́ yẹ̀rù mi àkì. wọn ò fẹ́rò ọ̀gá nìkan àtẹ̀yàn kan ní wọn ò fẹ́rò lórí stage ọ̀gá nìkan àtẹ̀yàn kan ní. mọ́tò Ẹ̀gbá mọ́tò Ìjẹ̀bú mọ́tò Owódé mọ́tò Ìdíròkò mọ́tò Sango Ọ̀tà mọ́tò gbogbo Ògùn state alábí ojúwá up national progress lẹ́nà ń bá àwọn alábí jíjíbá ẹjọ́ ẹ má ṣe mistake ìlà àtìlẹ́ lómi alábí kó má dógún.
Bàrúwà ọ̀gá wa ní Bàrúwà wọ́n lọ́gà ti sẹ́tù gbogbo ẹ̀ lókè ọ̀gá ti sẹ́tù gbogbo ẹ̀ l'Ábùjá ẹ̀dá ẹ máa lé lómi ìjìbọ̀ lókun stéèjì bọ́ọ̀lù àbàṣọ afásòrò tó yá dógún. Bàrúwà ti sẹ́tù ẹ̀ Olúọmọ ti sẹ́tù ẹ̀ ókè ọ̀gá wa náà kí ìmú yẹ̀wò ọlọ́pàá bó ní sí ìrájọ ọkọ̀ orúkọ ẹ̀yàtọ̀ èèyàn tó ní àlá bí ó bá àzúmá aláàbí mú ṣe yẹ ẹ kí ẹ̀rù akímọ̀ ẹ̀rù ṣàmánà world national progress pàṣẹ ṣẹ́kọ̀ tó bẹ́ẹ̀ ni ó pàṣẹ ṣẹ́kọ̀ tó bẹ́ẹ̀ ni ó pàṣẹ ẹjọ́ ṣẹ́kọ̀ tó bẹ́ẹ̀ ọdún mẹ́jọ kúlé kéèyàn má fọwọ́ sẹ́nu kúlé lábàgà ní àlàfo ìlànà ṣẹ́kọ̀ tó bẹ́ẹ̀ ni pàṣẹ pàṣẹ ń lọ mọ́kà là ń gbàdúrà láṣẹ ń bẹ lọ́wọ́ bá ọdún mẹ́jọ kò dẹ̀ jalè kò dẹ̀ fàdíyá kò dẹ̀ ṣe nǹkan kò ṣe nǹkan àbùkù kò ṣe nǹkan ẹ̀tẹ́ ó dúró sórí ọwọ́ ẹ̀ báyìí ṣe àsìkò rẹ̀ lẹ́yìn ẹrú àkì máa àsìkò rẹ̀ ọ̀gá àkì wò ọkọ̀ orúkọ ẹ̀ o ọ̀gá táyọ̀ ọ̀rẹ́ ṣá champion ọ̀gá big champion táyọ̀ o ẹ bá ń tọ́jú márùn-ún fún ìpàdé wo mọ̀ọ́rùn fún kankan ìyàwó sẹ́ẹ̀ oṣù ọ̀gá jọ́ǹkọ́ lọ́rọ̀ òun ṣe wókè nípa ṣe ọ̀gá ìyàwó akínú ọ̀gá 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 síbù ọ̀gá ọ̀gá síbù ọ̀gá táyé champion ọ̀gá jọ́ngọ́lọ̀ ọ̀gá síwájú lórí ọ̀gá ẹ̀rí pásítọ̀ tó bá wà ṣe péyà èyí ká ṣe péyà fún èrè kéde díjú èyí tó bá díjú ọ̀rọ̀ tún. Ẹ̀kọ́ ní lọ́kàn gbèrè. Ẹ̀rí pásítọ̀ tó bá wà ṣe péyà èyí ká ṣe péyà fún èrè kéde díjú èyí tó bá díjú ọ̀rọ̀ tún. Ẹ̀kọ́ ní lọ́kàn gbèrè. Ilé bẹ́lẹ̀ ń gbọ́dọ̀ lábí. Bẹ́ẹ̀ lọ bí ẹ̀jẹ̀ o, ẹ̀bọ̀ ni ìwọ. Àtìrálì. Bá ń tọ́jú ìjàmọ́dé tó jẹ́ èsù. Oṣù àtìrálì. Tọ́jú yóò sì wò ìjà wọn dé gúgbálẹ̀ wọn. January 26 ogun ní Vaso. Ìjàmọ́dé gúgbálẹ̀ wọn. January 26 ìyọ́lá àdúgbò ọmọ ṣe wọ́n ṣe. Àtúrálì ogun ṣe. Ẹ̀yà bá a sọ ìrà àgọ́tà iná. Èyí ló gbó Gàfárì. Èyí ló gbó Gàfárì. Ọkọ̀ tí ló dé wà. I like
ọlọ́gbẹ́gun akẹ́wà ẹ̀jẹ̀ o ẹgbẹ́ family figure òun ní ká pé àwọn esco yẹmi 26-27 yẹmi ẹ̀jẹ̀ ẹ lọ tá 26-27 11 ẹ lọ tá bàbá jẹ̀bú 26-27 11 ẹ lọ tá bàbá jẹ̀bú ohun 26 ọmọ mi náà ní ẹgbẹ́ ṣe balẹ̀ àárí ẹ̀yìn tí ṣó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ àbò ṣó bẹ́ẹ̀ yọ̀bí. ohun 26 of November ebi 27 11 67 87 ẹ lọ tá ẹ máa fi nọ́mbà ìṣẹ̀lẹ̀ ogún lẹ́la gbàgàmì àlàbí ẹ̀yìn lọ́mọ tó bá lọ wá àbágàbá sí ó máa dùn ẹ́kọ́ 26 27 11 67 87 kúnlẹ̀ bá a sún mọ́ aláwọ̀ fún kúnlẹ̀kún ẹ̀jọ̀ kan máa bọ́ wá o. ọmọ aṣọ ọdún lè bọ̀jẹ̀ àgbàgbọ́dọ̀ ó máa yà wá. ẹ̀jọ̀ kan máa bọ́ wá o. ẹni máa ṣe mí lóore ọmọ ṣe bí ọlọ́pàá ẹ̀jọ̀ kan máa wá o. ẹni máa ṣàánú mi ọmọ ṣe bí ọlọ́pàá ẹ̀jọ̀ kan máa wá o. ọlọ́wọ́ dáwọ́ ẹ̀ẹ́dọ́gba akọ̀lé jẹ́ ní. ọlọ́wọ́ dáwọ́ ẹ̀ẹ́dọ́gba akọ̀lé jọ̀rọ̀ ni. ṣé gbogbo ẹni lásọ yìí nílé lóòdì ẹgbẹ́ lọ́la o. ogun ọkọ ọlọ́dẹ yìí wá. nígbà nílò bá jẹ́ ilé ẹja mi jẹ́ but káwọn lọ kọjú jẹ́ ọlọ́run lọ. ms ilé ayé olè ọdẹ òde sọmi aláfíìmù kìlọ̀ ẹ̀yà tó ti bọ́. ẹ̀dọ́ báyìí àtẹlẹ́wọ̀ ni o dédé àtẹlẹ́wọ̀ ni ìtàn ọjọ́ bá gbó àtẹlẹ́wọ̀ ìtàn ọjọ́ bí bọ́wọ́ lọ́wọ́ bá ṣòwò àdéhùn tó ní àtẹlẹ́wọ̀ ni o ìtàn ọjọ́ bá a sí àtẹlẹ́wọ̀ ìjọba àtẹlẹ́wọ̀ o. ìfẹ́ àlọ́ lọ́lùfẹ́ pẹ́ẹ́rẹ́ lórúkọ oríṣiríṣi. ìfẹ́ àlọ́ lọ́lùfẹ́ pẹ́ẹ́rẹ́ lórúkọ oríṣiríṣi. Àyìnlá Kábírù ìfẹ́ àlọ́ lọ́lùfẹ́ pẹ́ẹ́rẹ́ lórúkọ oríṣiríṣi. ó láṣọdé láìsọ máa rí èsì o àìsàn ọmọ ó láṣọdé Kábírù ó láṣọdé láìsọ máa rí èsì o àìsàn ọmọ rí o ọlọ́gbọ́n ayé mi àbọ̀ ẹ̀gbà ọlọ́gbọ́n ayé mi àbọ̀ oníṣòwò lọ́rẹ́ oníbàtà oníbàtà lọ́rẹ́ oníṣòwò ó jẹ́ torí wọn ò fi gbé àgà o ó jẹ́ torí wọn ò fi gbé àgà oníbùkún bọ̀jà fáà o oníbùkún bọ̀jà fáà o lára tuntun kọ̀ mí jáde lára tuntun kọ̀ mí jáde o àwọn làánì ìlú lálórí wa láyé bí àwọn làánì ìlú lálórí wa orí tó ń bẹ̀ nílẹ̀ fún wa lọ́dún kan lábẹ́lẹ̀ òkú rẹ̀ ní tó. àdìpá wíwọ ìrókò àlùjọ ìyá bẹ́bẹ́.
alùjọ ilé àgbẹ̀wò lóòsì orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o dẹ́kun ìgbà tó orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o dẹ́kun ìgbà tó. Orí ti bẹ̀rẹ̀ ní. Orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀rọ. Ọmọ àgọ́ oníbọ̀dẹ̀ o, ọmọ àgọ́ oníbọ̀dẹ̀. Ọmọ àgọ́ oníbọ̀dẹ̀ o, ọmọ àgọ́ oníbọ̀dẹ̀. Gbogbo wọn parapọ̀ nítorí kìnìún. Wọ́n ní ronú ẹ̀ ló máa ṣẹ̀rù náà. Ọdún lọ́bẹ̀ fàrùn. Fẹ́mi sọ́ọ̀sì. Sáfòmò ẹ̀ẹ́dọ̀gbẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ o. Ìkànnì máa bọ̀ ọ̀pọ̀ àgbọ̀rí o. Ìdòdó tó bẹ̀rẹ̀. Ẹ máa jẹ́ orí tó kéré o. Ẹ máa jẹ́ orí tó kéré o. Ọ̀pọ̀ ẹ máa jẹ́ orí tó kéré o. 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 Òkè làwọn sẹ́bọ̀n ìlú ojú ti dé. Òkè làwọn sẹ́bọ̀n ìlú ojú ti sọ́mọ́lẹ̀. Ọlọ́dẹ́kùnrin akẹ́kọ̀ọ́ àjọba ṣe. Gbogbo yín sàn gbogbo sókè sọ́mọ́lẹ̀ ìkọ́bẹ̀ ẹgbẹ́ sálábà àdáyé. Ẹ máa bọ́ lọ́wọ́ níbẹ̀ tó bá rà o. Tágbára ń bèrè pa o. Gbogbo yín sàn gbogbo sókè ìkọ́bẹ̀ àlọ́yìn. Ẹ máa bọ́ lọ́wọ́ níbẹ̀ tó bá rà o. Ẹ káàbọ̀ sí ilé agbára máa ṣẹ́gun. Wọ́n máa ń sọ tipẹ́, wọ́n ti sọ tipẹ́, wọ́n ní mo lẹ́rù kúrò ní disciples. Bẹ́ẹ̀ni ni ẹ̀yin máa ń ṣọ̀tẹ̀ kó wa bá. Wọ́n ní mo kárí sódà sókè mo ká bá. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá. Ẹ máa fẹ́ ogun bẹ́ẹ̀ jájà kò gbá. Ẹ jẹ́ wọ́n ní irin bọ́ọ̀dé ìjàgbó apá. Ẹ máa fẹ́ ogun bẹ́ẹ̀ jájà kò gbá o. Harmony Youth Olúwo Harmony Youth láàbàgàbà ṣojú wá. Àwọn pẹ́ kó kú squad bóyá wọ́n ní pẹ́ kó kú àwọn pẹ́ kó kú wọ́n ní pẹ́ kó kú ìyẹn tún lè ohun yẹn tún lè láàbàgàbà ṣe wọ́n ní pẹ́ kó kú ta ló wá fẹ́ kú láàbàgàbà ṣe yá o ẹ má lọ pẹ́ kó kú lè fà á sí wọn aláàbí àwọn náà jẹ Harmony Youth Olúwo lábẹ́ òkúta kúlẹ̀ bá a sí wọn láàfin ńlá authority ó kárí awareness Olúwo atọ́lé ams mọ̀ṣẹ́ ilé ams atọ́lé authority lè mọ̀ṣẹ́ ẹkùn tọ́rin olú ọmọ ṣe tọ́rin olú ọmọ gbogbo olúwo làbágà máa ṣe ṣe ó kárí ètò mi ìlẹ̀tọ́ mi ní ìfìgà àwọn ọmọ mi tó wà lé àsùnmù ogun lè bá àsùnmù aláàbò ṣe tọ́ mi èlòlò tí ó gègé àná bí góńgò
àwọn ọmọ iléèwé ọgọ́ mi jẹ́jú rẹ̀ ojú tọ́lá tó ní sùkúl wà pé pàṣẹ àwọn ànámílà mi àwọn òṣè tipẹ́tipẹ́ ó ṣe fún ẹni tó rárá. Elele tí ègègè àná òbí gbòǹgbò àwọn ọmọ iléèwé ọgọ́ mi jẹ́jú rẹ̀. President Olúyọjọ́ láàrin túnṣe oṣù túnṣe tó ń jẹ́ láàrin ilẹ̀ láàrin èyí túnṣe Vice President Tim Onitsha ní ọgbẹ̀ta àlàfo okú kalẹ̀ mọ́ mọ́fì bọ́ǹkà ọ̀hẹ́sẹ̀ àlàfo ṣe àwọn tí kẹ̀kí náà ti ìwọ́gẹ̀ kí náà ti ní ọbẹ̀ mọ̀fì o àwọn bá a sí òòrè àgàtà mọ̀fì ilé mọ̀fì bọ́ǹkà lélele kẹ̀kí náà ti lélele ìbá sí òòrè ògùn kẹ́kí bọ́ọ̀gá débi tòde o. ìtọ́jú máa sọ̀rọ̀ débi tòde jùlọ ló máa sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ gẹ̀ẹ́mà. àti rálù iná omi tòde o àti àtúkọ̀ ti pẹ̀lú omi tòde ogun. omi tòde ogun. Odologia, Odonigun everybody ló mọ̀. Mẹ́múdù ọmọ àlàó, Mẹ́múdù ọmọ àlàó bá lóṣù. Àwọn òbí méjìlá lóríkà. Orin Alábí Pasuma sẹ́lẹ̀sẹ̀, ariwo kèmọ̀kọ́. Àgbàdo lómi. Sàfòmò agbófinfo ojú olú àǹjàgbà ogun balẹ̀ mọ́jọ́ Sunday ìyẹn nífọ̀ ọjọ́ Sunday jí bọ́lá yìí fọ́ lára a máa fọ̀ wọ́n ṣíláṣílá nígbà tí ó rẹ̀ṣẹ̀ bá ní fọ́ ojú bọ́lá o a máa fọ̀ wọ́n ṣíláṣílá àwọn tí wọ́n gbé ti ga tọ́lẹ̀ pé ká kàn tiẹ̀ máa bọ̀ wá fọ̀ wá kúlẹ̀ láàárọ̀ àbágalà tó wá ti bó tán. Ta ló ní kí ni Bàṣọ́gọ tó máa post? Ọ̀tẹ̀ wo ló ní kí ni Bàṣọ́gọ tó máa gas? Ẹni kó má sọ̀rọ̀ ẹ̀wọ̀n, ẹni kó má sọ̀rọ̀ ẹ̀wọ̀n. Ọ̀tẹ̀ wo ló ní kí ni Bàṣọ́gọ tó máa gas? Ẹni kó má sọ̀rọ̀ ẹ̀wọ̀n, ẹni kó má sọ̀rọ̀ ẹ̀wọ̀n. Wàhálì fíìmù ẹ̀ máa tó jáde. Fíìmù ẹ̀ máa tó jáde. Wọ́n á tó kúrò fíìmù ẹ̀ jáde. Ta ló ní kí lára bí kan tó máa bò? Ta ló ní lọ́gà lákan tó máa bò? Ta ló ní kí lọ́gà lákan tó máa gas? Ẹni pé bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀. Mo jẹ́ kí ìṣàtọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ó ń gbé bí ọ̀pọ̀ náà. Ọjọ́ pàṣẹ tó.
Mr. Sọmọ kí ló fẹ́ kí ló fẹ́.